Ìjájá wà bẹ̀ láwa yìí ìtọ́dẹ̀gbẹ́ wa wá síbẹ̀ ní pé olè òní àgbà wọ́n mọ̀ sí pé lójú rí kò sí nǹkan kan tá a lè ṣe lẹ́yìn àwọn àgbà kò sí nǹkan kan tá a lè ṣe lẹ́yìn ọba wa àwọn sì ní nọ́mbà 1 ọba ilẹ̀ Yorùbá aṣojú Oòduà ni kò sí àti fẹ́ sọ̀rọ̀ Oòduà yìí tá a máa yọ wọn kúrò nínú tá a yọ wọn kúrò láwo nǹkan tó gbé wa wá síbí ni pé bọ́ bá ṣe ń lọ tó ń bọ̀ ó yẹ kí wọ́n bá fọwọ́ sí kán bọ́ sowọ́pọ̀ pẹ̀lú wa láti lè jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá kó yọjú sí ti dùn. Presently nígbà tí a dé bí a ò tí ì rí ọba bá sọ̀rọ̀ bóyá wọ́n wà nínú ìkan àbọ̀já wọn ò sí around náà but ju gbogbo ẹ̀ lọ àṣà ti fún àwọn èèyàn ní iṣẹ́ pé kí wọ́n bá fi èsì yìí jíṣẹ́ fún ọba bó tilẹ̀ jẹ́ pé àárí wọn bá sọ̀rọ̀ ṣùgbọ́n àṣà ti fún wọn ní ìsìnkú ẹ bá aṣẹ́ wọn pé àwa ò nítorí gbogbo àwọn tẹ̀ ń wò yìí aṣolúlẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ló wà níbí ọ̀rọ̀ wà níbí Ògùn wà níbí Ìwọ̀ wà níbí Odò sábẹ́ ìyapa ọ̀rẹ́ wa lè sábẹ́ wà tó yapa àwọn tẹ̀ ń rí yìí akẹ́yìn àwọn tó wà ní sábẹ́ kọ́ ogun nìkan kọ́ la ní atúní. ilé ìtajà ṣe yìí ó ṣe pé gbogbo èrò lẹ́wọ̀n yìí akọ̀jọ́ lè lọ ó dàbí ṣíṣe fíìmù ní tàbá tó lẹ́yìn ìyánu wọn ní wọ́n táyà ti parẹ́ wọn ní wò tán òjò bẹ́ẹ̀ lọ. kí ni reason tí a fi jà kí ni reason tí jà wà àfẹ́mọ́. lákọ̀ọ́kọ́ orúkọ tèmi ní Àbáyọ̀mí ṣẹ́rí Yorùbá ní láti dá mọ́ torí over the years ẹ má bínú pé mo sọ òyìnbó tó yìnbọn ní second language báyìí Yorùbá wa ní èdè àkọ́kọ́ vernacular òyìnbó báyìí ẹ lè ṣe ìwé náà fún a lè máa fi wọ́n ti ń yan Yorùbá wọ́n ti ń yan wá jẹ tipẹ́ láyé tó tipẹ́ nísìnyí àti ẹ̀jú ìbáta 100 years náà sọ pé a lè fi dá dúró 2014 ni ó ti pé ó ti tẹ̀tú ti so àbáwọn ṣe mọ́ lórí pé gbogbo àwọn tán kó sí ẹ̀sà àbáwọn wo ṣe mọ́ sá. àbáwọn Fúlàní Haúsá Nàìjíríà ṣe mọ́ àbáwọn ṣe mọ́. torí ẹ wà láìfù lẹ́kìn sọ bẹ́ẹ̀ o. ok Nàìjíríà ṣe mọ́ àti dá dúró. so sí ọtọ́ bá sọ pé àwọn ṣe a máa lọ politically a máa lọ tó bá yẹ pé violence náà fẹ́ a máa fún violence so anything tó bá fẹ́ a máa fún wọn àti ẹ̀ ti lọ already kì í ṣe pé a máa lọ so and ní láti sọ fún wọn pé bàbá ẹ̀ la fẹ́ kúrò nínú ilé tí ọkọ àtìyàwó tí ìgbà pípọ̀ wọn bá jọ tó bá gún mọ́ wọ́n lẹ́tọ̀ọ́ láti sọ pé àjọṣe mọ́ so ìran Yorùbá ní ìran tẹ́ bá wo àwọn active telephone line ní Nàìjíríà sí 170 million Lagos àti Ògùn àtọ̀yọ́ ló mú 70 million gbogbo state yòókù pátápátá ní gbogbo Nàìjíríà 100 million dàtí ṣe àwa náà ń jẹ wọ́n jẹ wá àwa là ń fún wọn lówó là ń ra ogun nǹkan wọ́n wá kó gbogbo owó wa lọ sílùú wọn aláṣemọ́ wọ́n pa wọ́n wá lé àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n lé wọn kúrò lóko wọ́n lọ ń kidnap wọn wọ́n bá wọn sùn wọ́n tún ṣe fídíò fún wa ẹjọ́ ìran wo ló ọmọ alálùbáríkà wo ló máa rí kọ́ máa bá yẹ ẹ̀sùn ní owó àbí kọ́ máa bọ̀ fìfẹ́ nífẹ̀ẹ́ àfẹ́mọ́. ṣé kò sí ọ̀nà ìmí tí Yorùbá àti ìtumọ̀ nation ni pé orílẹ̀-èdè náà ń pè kí lórílẹ̀-èdè náà pé bí Yorùbá ni ìgbà tó dé Ọlọ́run pín gbogbo àgbáyé èdè òfin pín wọn èdè Yorùbá làwa ń sọ kí tó bá ní nation èdè àwa nation so àwọn òyìnbó wá fún wa lóyìnbó òyìnbó kì í ṣe èdè wa náà lingua franca lásán ni so Yorùbá gangan lèdè wa so gbogbo ilẹ̀ tàdé tí ń sọ Yorùbá ìlú wa so àbá Nàìjíríà ọmọ Nàìjíríà kì í ṣe ìlú wa nígbà ìjọ ọmọ Nàìjíríà gan tẹ́gbẹ́ dídá ni ó ti kó bá yín ní gbogbo ibi tẹ́ bá ń lọ lágbàáyé ẹ lọ gbogbo ara pọ̀ sí gbogbo àwọn ọmọ obìnrin ẹrú náà ṣe ń bẹ̀ wọ́n máa bá wọn sùn èjọba náà ò gbà kó bó sùn wọn lọ sí dẹ́gbà fún ọ̀rọ̀ ọ̀dẹ̀ sọ yẹn torí ó fẹ́ ẹ̀jẹ̀ ká káyọ̀ gbogbo àgbàgbà rẹ ló sọ̀pọ̀ látòrí bàbá wa Mósè Ìgbàyí bàbá Bánjí Akíntóyè àti gbogbo àgbà mí ilẹ̀ ká ogun ọdún tí àwọn àgbà bá sọ pé election kan làwọn dúró de wàhálà tí wọn ní gbogbo àwọn ọ̀gá ìfọ̀páwọ̀ ṣe mú wọn. ó rà Báyọ̀mí Àṣàyè gbogbo èèyàn mọ̀ sí King Yomi. orúkọ mi ní Lẹ́kan Adébáyọ̀ ewúrẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Líkì bọ́.
lórí kí wọ́n láyé kàrọ̀. Báyọ̀rí méjì náà ni pé Yorùbá máa dúró. Ó ti dúró tí ó dẹ̀ sí ọ̀nà tó lè lẹ́gbọ̀n. So káwọn tán ronú ọdún 2023 kan gbọ́. Yorùbá nation dúró sí ọ̀nà tó lè títí ta lọ ṣe dúró lé lórí. Bàbá Boss, yes. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Adọ̀tún láti àwọn aréṣẹ́. ẹ kó obìnrin sọ̀rọ̀. No, ó dábàá ẹ face back. orúkọ tèmi ni orúkọ yìí ṣàtúntò ọlá orúkọ tèmi ni ọdún ẹgbàá kọkọlá mo jẹ ọmọ bíi ilẹ̀ olùdíwà. Á tó ìgbà wo padà ó ti ń bọ̀ bíi lẹ́sẹ̀ 20 years ago. Yorùbá jí láti wọ bí yẹ. Bẹ́ẹ̀ ni wọ́n ètò tí ìrìn àjò yìí àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tó ti ń di 180 ṣùgbọ́n lásìkò yìí àti pé 180 something yẹn wọ́n ti di ẹyọ kan nígbà ní òkú tẹ́lẹ̀ ló jẹ́ kí ní òkè ká mọ bí tá à ń lọ ọtí sìn tá a ti mọ bí tá à ń lọ wá ti parapọ̀ láti dápò. Àwa ilé ìfọ̀lẹ́ Nàìjíríà pé àbáwọn ṣe mọ́ Yorùbá nation. Yorùbá nation. Láti on the 16th. Láti on the 16th. 90 days. 90 days on the 16th. Ọtún ìjọ mẹ́rin. Ọjọ́ Tuesday. But ní tó wá jẹ́ kókó gangan ni pé a ti ń bá wọn sọ pẹ̀lú sùúrù. Bí o bá ti sí Yorùbá nation kò sí election ní 2023. No Yorùbá nation, no election 2023. Ẹnu wa Yorùbá ti kú. Ẹnu wa ti kú. Nígbà tẹnu wa kò tán náà ni a fún wọn ní 90 days. Lẹ́yìn èkó gbọ́ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá wọ́n ti panupọ̀ pé no Yorùbá nation, no election unless somebody Yorùbá government will work. Gbọ́ obìnrin sọ̀rọ̀. Ogun onírè. Ẹni ọ̀dà tí o bá ti ń ṣe Yorùbá nation kò sí gbogbo ọ̀dọ́ kan tó wà nílẹ̀ adúláwọ̀ yìí tó máa tẹ̀lé wọn ṣe election 2023. Àti fún wọn tomato 90 days it's going to last very soon. Bí wọn bá tètè adjust ara wọn torí àwọn àgbàyà kan wà nínú àwọn àgbàyà wa. Àwọn àgbàyà ti jẹ́ pé wọ́n wọlé jẹ́ ni wọ́n ti ta gbogbo ọrọ̀ ajé wa torí nǹkan tó máa jẹ. Ní nǹkan tó wà nílẹ̀ ìsìn báyìí. Youth of Nigeria from Yorùbá nation are standing up to take our rights. We take our rights back now. Tí wọ́n bá tètè dìde, ọmọ arógun náà. Sí àwọn wá dìde torí pé kí ni àwọn bàbá wọn ṣe dàgbà àwọn olè ṣe kankan tó pọ̀ mọ́ níṣẹ́ àwọn youth wá ti dìde láti 3 years ago láti dìde and now we are coming up together one body àti ẹ̀mọ̀ tí ẹni wá dẹ̀ ti kò agbára dé nìyẹn agbára dé báyìí tí àwọn tó dẹ̀ náà wá ń jọba tí wọ́n bá rọra ṣe ní ọ̀wọ̀rọ̀ kọ́ fún wọn nínú Yorùbá nation wa. Thank you so much. Some of others are there to support Professor Banji and others and all others that are ready to support us. We know them. Please, want to go to politics. Those ones are not with us. They are not ready to give us our nation. If they are ready to give us our nation, àwọn bàbá tẹ̀ ń dáná yẹn.
Tinubu has nothing to do with us. Àní kọ́kọ́ ṣe pẹ̀lú Tinubu for now. Àní kọ́kọ́ ṣe pẹ̀lú Ọbásanjọ́ for now. Ṣé pé kí ni wọ́n ti tàwọn sóko ẹrú? Ó ti tó báyìí. Ó ti sún wa dé ògiri. Àwọn ọ̀dẹ̀ tí kì í yíjú padà báyìí. Àwọn oníkankan pẹ̀lú wa mọ́. Their time is already expired. Ẹ jẹ́ kó mọ̀ pé time wọn ti ṣe kí ni? Ó ti expire. Gbogbo ọdún tó ti bẹ̀rẹ̀ láti máa rúdù Nàìjíríà. Their age of 25, 30 years, 25, kò sí tó pé 40 years nínú wọn. Ẹ wo gbogbo àwọn ọ̀dọ́ wa, wọ́n ti dọ́lọ́kadà. Private wọ́n ti dọ́lọ́kadà. Gbogbo àwọn ọmọ wa, wọ́n ti dolóso. Gbogbo nǹkan tí òjá ni wọ́n ń ṣe torí pé wọ́n lọ wọ́n ṣe òṣòdì sí kankan. Wọ́n ní ẹ̀mí owó yan ní bílíọ̀nù yẹn sínú wọn. Àwọn olùkọ́ yẹn, àmọ́ wọ́n lùdì àmàgbà nation wa. Fèsì nígbà làwọn ń bẹ̀ nǹkan. Mọ̀ mọ́ náà. Ìyá ò ní yá èmi kò ní sọ̀rọ̀. ẹgbẹ́ ìbéèrè tí wọ́n bí o wọ́n ní kí ló dé tí àwọn Yorùbá fi dé pé ó ti tó jẹ́ ọ̀gá Yorùbá nation. Ṣé rí ìbéèrè bí ní ìbéèrè tó ga ni. Àkọ́kọ́ náà nígbà tí wọ́n fẹ́ so àwa èèyàn àti àwọn ẹranko papọ̀ àwa yóò sí mbẹ̀. So wọ́n ní 1914 amalgamation wọ́n wá ní pé 100 years láyé ní ìjọba papọ̀ àwọn náà mọ̀ pé èèyàn làwa ẹranko lọ́fẹ́ gbé wá mọ́. Wọ́n ní 100 years la lè fi gbé. Wọ́n ní 100 years ni ó ti kí ní 2014 ṣó ti yé yín. Èyí táwa ń ṣe sí lẹ́gà ní nǹkan tá à ń ṣe kò ṣe ìlẹ́gà àwọn ìkókò kan mọ́ ni ọ̀tá kó tún èèyàn púpọ̀ lánàá wọ́n nígbà lè gbé fún 100 years ní ẹ̀jẹ̀ tí ní 2014 tí ò bá ń ṣe pé àbòsí tí ò bá ń ṣe pé olè tí ò bá ń ṣe pé jìbìtì ìgbà tó 100 years yẹn ti gbé kò sí wàhálà táwọn adájọ́ wọn ò bá ń ṣe wọn kò sí wàhálà mọ́ kó ní kálukú lè máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n nǹkan tó wá ń jọ wá lójú tó ń yà wá lẹ́nu ni wípé bí àwọn Fúlàní bí wọ́n ṣe ń gba ìran Yorùbá tó a tún sì rí àwọn ọba kan tó ń gbá gbẹ́kúgbẹ́ lọ Àbújá lọ gbẹ́ mílòkù wá sí ilẹ̀ Yorùbá yìí. Kò lè jẹ́ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kí tó bá jẹ́ wípé ọba yẹn èmi tó pamọ́ ojú alálẹ̀ tó èmi ò mọ ọba náà o ṣùgbọ́n ọba tó ń gbá kúbẹ́ tó ló ń gbẹ́ mílòkù tó fi ń ta ìran ẹ̀ lẹ́rú àwọn alálẹ̀ amukọ́bí tó dé. Àṣẹ. ẹnu tèmi lèmi fi sọ ìṣùgbọ́n àwọn alálẹ̀ ti fàṣẹ sí o. Gbogbo ẹ̀ jáde lára ọmọ ọkọ ọ̀ràn Yorùbá ẹlẹ́dàá wọn á mú ọba tó ń gbá kúbẹ́kúbẹ́ lọ Àbújá lọ gba envelope Briefcase. amukọ́bí tó dé lọ. Àṣẹ. oníbẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o. Àṣẹ. tó ń gbà láti là. Àṣẹ. oníyípadà o. Àṣẹ. agbára ọmọ ìyá mi ṣí o. Lọ́wọ́lọ́wọ́ ti ń lọ pẹ̀lú àwọn àgbààgbà wa tí wọ́n lẹ́nu láti ní àwọn àgbà rí pé Yorùbá àti jí padà. Àwa ló kù sí lọ́wọ́. Wọ́n ní ọmọdé tó bá ṣíwá òun ní bàbá ìṣe kí ni ló ń gbé. Tí àwọn ò bá kọ́ kò sí national community kankan tó fẹ́ kọ́ fún wa. Àwa ní láti fi hàn wípé ní Nàìjíríà tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a máa kó ńbẹ̀ wọ́n ti ń rẹ́ wa jẹ wọ́n ti ń fìyà jẹ wá gẹ́gẹ́ bí ìran Yorùbá kò ṣeé ṣe fún ìran Yorùbá kankan láti kúrò ní ilẹ̀ tá a wà ilẹ̀ Yorùbá láti lọ sí ìran Haúsá láti òun fẹ́ gba ilẹ̀ tí ò tọ́ sí wọ́n pàdánù ni ṣùgbọ́n pé ohun tó jẹ́ ìyàlẹ́ ní pé wọ́n ń wá sí ilẹ̀ wa àwọn ìgbèríko wa wọ́n ń wá sí ilẹ̀ wọ́n ń pa àwọn èèyàn wa àwọn àgbẹ̀ àwọn ò lè lọ sóko láti ṣiṣẹ́ àwọn tí wọ́n ń jẹ oko káàkiri àwọn ọlọ́dẹ wọn ò ní àǹfààní láti wọ́n náà
fa ìdí tí a ti lè gbé ọmọ Yorùbá afẹ́dàmí kò sí ìbáṣepọ̀ kókó wá wọ́ pẹ̀lú àwọn Nàìjíríà nítorí pé sùúrù ọjọ́ ó tẹ̀ tí tó wà. Wọ́n